kan tó gbé bàbá dé hospital bàbá ti dákẹ́ wọ́n tó gbọ́ lọ hospital rẹ̀ pé àná wọ́n tó gbọ́ wọ́n ti dákẹ́ màmá náà dẹ̀ ti lọ hospital àwọn family gan ti wá gbé wọn gan so màmá náà ti lọ hospital. ó mà ṣe o bàbá ti jáde láyé wọ́n ti jáde láyé ìyá ó wá jẹ́ àkókò tí ìgbà ọ̀tún dé bá màmá tó jẹ́ ìyàwó wọn tó yẹ kí wọ́n dìjọ máa gbádùn ni wọ́n wá fàyè sílẹ̀ àmọ́ ọlọ́run ló mọ nǹkan tẹ́nìkan kò mọ̀ ó yí ọlọ́run jù wá lọ nígbà tí ire ayé wa bá dé lórúkọ Jésù a ò ní kú o ogun ògódé ẹ̀mí pin kò ní jẹ́ ìpín wa update la mú wá fún wa gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Only Jesus TV gbogbo alámọ̀ màmá ó máa ti tó bí fídíò mẹ́ta báyìí sìn tí a ti gbé wá nípa wọn ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì yìí Only Jesus TV tẹ́ wà pẹ̀lú wa ó máa ti yé yín ẹ máa ti rí àwọn fídíò yẹn but ẹ̀yin tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ lẹ́ ń darapọ̀ mọ́ wa ẹ máa rí àwọn fídíò yẹn náà lórí ìkànnì kò tí ì lọ jìnnà tẹ́ bá search fún ẹ máa rí àwọn poster yẹn description yẹn caption yẹn ibi tí màmá yẹn ti gbé omi sókè àwọn fídíò wọn nìyẹn àwọn fọ́nrán wọn nìyẹn láti lè mọ báwo la ṣe ń bọ̀ látẹ̀yìnwá náà níbí báyìí Àgbàlá Gabriel ti ṣe bẹbẹ máa fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ wò ó ìròyìn report Àgbàlá Gabriel fún wa nípa bàbá tí wọ́n jáde láyé àti nípa ojú màmá ẹ máa lọ rí nísìnyí bá mi share ẹ jẹ́ kó lọ viral gan bá ṣe ń share lórúkọ Jésù ire ayọ̀ kóṣù yìí tó parí níwọ̀nba ọjọ́ tó kù kóṣù yìí parí torí ohun tó wà lókè ó sì taṣọ gbẹ o ire ayọ̀ ìdùnnú àṣeyọrí ńlá ìbùkún ńlá Ọlọ́run á ṣí ẹ̀kan àwa náà bá ṣe ṣí fídíò yìí ẹ̀yin tẹ̀tẹ̀ tí subscribe ẹ bá wa subscribe ẹ tẹ notification bell tó máa gbé wá yẹn agogo yẹn á lè máa alert wa ní gbogbo ìgbà tá bá ti ní fídíò tuntun fún wa ẹ ṣé ó yá lókè lọ́run. gbogbo ní fún Ọlọ́run lókè ẹ kú iṣẹ́ mama ẹ má bọ̀ àǹtí dà ẹ pẹ̀lẹ́ ó lágbára ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn yẹn dìde mo lè sọ fún yín pé wọ́n ti ná over 3 million lórí ilé wọ́n ti rẹ́ lé pé ẹ wò ẹ má bọ̀ àwọn bọ̀ ẹ ti rí àwọn gíláàsì wọ́n ti ń ṣe àwọn tí àwọn tó ti bọ́ọ̀dù yìí wọ́n wo gbogbo tí ti bọ́ọ̀dù yẹn olúwa yìí àwọn gíláàsì yẹn gíláàsì ilé ìdánsẹ̀ tó ń kọ́ ilé mi tó ní so ẹ ṣíà ẹ máa sọ pé bàbá ṣe ohun tuntun fẹ́mi náà olúwa ṣe ohun tuntun fẹ́mi náà lóṣù inú mi dùn sí ìdílé yìí pẹ̀lú ohun tó lọ́n ṣe fún wọn wọ́n ti gbé gbogbo gíláàsì yẹn wọn lẹ̀ ń wò yìí díẹ̀ máa mú ọ̀bọ̀ ẹ má jẹ́ kó fẹsẹ̀ wá o so gbogbo facing board yẹn lélẹ̀ ń ta wá sọ ní pé kí wọ́n lo ibi fún shop máa ń gbé wọn bá fẹ́ bọ̀ lẹ́yìn ṣíà gan ẹ kú ṣáà yín bọ̀dá God bless you. So I never look for sure. I'm not the pan with that lórí o. Ibi bàlá never look for sure. You know bí báyìí. Bí left báyìí. Àbí bele look for sure. You know bí máa look for sure. Wọ́n máa bete bu labi. Wọ́n máa tajà. So wọ́n dey look for shop. No máa look for. Wọ́n ti lọ ṣe account wọn, wọ́n ti lọ ṣe o. Wọ́n ti rẹ́ wow. Wọ́n ti rẹ́ ilé. Wọ́n ti rẹ́ abẹ́rẹ́. Wọ́n ti rẹ̀ tán abẹ́rẹ́ ẹ̀yin yẹn ṣe ẹ dúpẹ́. wọ́n ti rẹ̀ ẹ wá ẹ̀wọ̀n tán wọ́n rẹ̀ lọ́wọ́ yẹn wọ́n ti rẹ̀ gbogbo ìfàlọ́ta gbogbo ìná ti rẹ̀ inú mi dùn I'm happy for this family. Iri Ọlọ́run kò ní tán láyé yín lórúkọ Jésù ẹ dẹ̀ rí ànúgbà ẹ wá mo fẹ́ kẹ́ ẹ dúpẹ́ láwọn ẹ má bọ̀ over 3 million ilé ìtì over 3 million naira mọ̀ pé Ọlọ́run ó ṣe tuntun báyìí wọ́n blọ́ọ̀kì àkáǹtì láti jọ̀wọ́ láti Saturday so wọ́n ti lọ ṣe ó dẹ̀ ti ṣiṣẹ́ fún àǹfààní ẹ̀yin tẹ̀sán pé ẹ̀rù ó sẹ̀ mo fi Ọlọ́run bẹ̀yìn torí wọ́n sì máa ṣe sílì yìí ẹ̀wọ̀n kan wọ́n yìí máa ṣe mo fọlọ́ ẹja Ọlọ́run sórí àṣepé fún mọ̀mọ́ yìí àtọmọ wọn sílì wọn ló kù àti bá wọn já ọjà sílì wọn ló kù then tọ́wọ́ ṣe sílì mo fẹ́ kán ra freezer fún mọ̀mọ́ yìí torí wọ́n ń lo nọ́mbì ẹ̀dìdì mo fẹ́ kán ra freezer fún wọn kó náà máa fi ta nǹkan tútù màmá ó máa ta oúnjẹ àwọn náà máa ta nǹkan tútù so ẹ jọ ẹ bá mi ṣe délẹ̀ Ọlọ́run rìn lọ́wọ́ ẹ bá mi ṣe délẹ̀ àánú Ọlọ́run kò ní fi yín lẹ̀ o ẹ dá bọ́ sẹ́yìn kò ní bí mẹ́
ṣé wọ́n ti rẹ́ ìkùlé wow ẹ wá wo nǹkan wọ́n ti rẹ́ ìkùlé wá síbí wọ́n ti rẹ́ kódà ibi ìlàtúnwò tọ́ílẹ̀tì yìí àwọn bọ́lá ti máa ràn wá lọ́wọ́ tábà wọn ṣe ẹ wá pé àkáǹtì yín àkáǹtì ẹ̀ ń pè yẹn ṣé ẹ mọ̀ lórí ẹ má bọ̀ ẹ wá pé màmá tẹ̀sẹ̀ bómi ẹ má bọ̀ màmá jáde ó yẹ ẹ bá mi pè ó yá 31 is 600 mẹ́ta. ẹ lọ mú wa ń bọ̀ lẹ́fi sí ẹ lọ mú mo dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ bá mi ṣíà gbogbo ẹni tó ń wò ẹ máa sọ pé èmi náà gba òòrè ẹ máa sọ pé mo fẹ́ nǹkan tuntun lóṣù yìí a new thing. bẹ́ẹ̀ ṣe kò ní ṣe láàánú ẹ̀mọ́ ráàánú gbà lọ́jọ́ ayé yín tẹ́ fi fayé lẹ̀lẹ́mọ̀ ráàánú gbà ọ̀nà òdìndín mọ̀ yín bí iṣẹ́ yín o mọ̀ ní fòkú yín ránṣẹ́ lé o àtọmọ yín àtẹ̀yìn àtayá yín àtìyàwó yín mọ̀ ní fòkú yín ránṣẹ́ lé ẹ̀mọ̀ ráàánú gbà ọ̀nà òdìndín yín torí fún kíni ọ̀nà ìdímọ̀ ọjọ́ ọ̀nà sì dímọ̀ òrùn kọ́mọ̀ràn ọ̀nà òdìndín yín ẹ̀mọ̀ ráàánú gbà lẹ̀kọ́ àná òsì fún yín o ọ̀nà òdìndín yín bí iṣẹ́ yín bí òní ṣẹlẹ̀ sí yín ẹ̀ ní jákòrò ẹ̀ ní. ó yẹ jápọ̀ àkáǹtì wọn ni kò sí ń bí ọ̀nà ok àkáǹtì wọn ni 3160002438 3160002438 Ecobank àbí kí lórúkọ Ecobank Rọ́mọkẹ́ Ọlálérè Àsàní wọ́n ti lọ gbé géètì ṣọ́ọ̀bù wa wọ́n ti lọ bá yín ṣe géètì ṣọ́ọ̀bù ẹ dìde ẹ̀yin lọ́rọ̀ ànúgbà olórúkọ jésù tẹ́tẹ́ ìṣẹ́wọ́n lànà ẹ̀rọ ànúgbà wọn ni fíjẹ́lẹ̀ mọ́tò wà lé o ẹ̀ẹ́dì dáàmú lórí ọmọ yín olórí ẹbí lórí ara yín ẹ̀ẹ́dì dáàmú ẹ̀ẹ́dì rí fòró wàdà tìgbà mọ́ òdìtẹ̀lẹ̀ nú ayé yín o. kíní kan mo láìkì nípa wọn mọ àdúrà gbàgàn then gbogbo ojú window yẹn pátá náà máa ṣe artwork sí so that a lè di window yẹn mú then a ti sanwó burglary náà a sanwó burglary àwọn window àti sanwó ẹ̀ wọ́n ti burglary sí window wọ́n ti lọ gbé bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n ti lọ gbé gate shop wà báyìí so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi lérò pé nǹkan yóò ṣẹlẹ̀ sí wọn Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ẹ jẹ́ n tú àkáǹtì wọn pé 3160002438 3160002438 Ecobank Rọ́mọkẹ́ Ọlálérè Àsàní ibi méjì tó kù sí sílì wọn káde ra freezer fún màmá yìí ibi méjì tó kù nù ẹ dìde ibi méjì tó kù nìyẹn sílì yìí díẹ̀ so sílì yìí then ká ra freezer fóbìnrin kọ́ máa tajà wọn so yóò dára fún wa lórúkọ Jésù kán tó gbé bàbá dé hospital bàbá ti dákẹ́ wọ́n tó gbọ́ ọ̀tún lọ hospital rẹ̀ pé àná wọ́n tó gbọ́ wọ́n ti dákẹ́ màmá náà dẹ̀ ti lọ hospital àwọn family gan tẹ̀ ti wá gbé wọn gan so màmá náà ti lọ hospital ohun tí wọ́n sọ nípa màmá ni pé wọ́n ní kí màmá máa lo oògùn wọ́n ní glaucoma wọ́n ṣàlàyé díẹ̀ bẹ́ẹ̀ tí mi ò ń gbáláyé bẹ́ẹ̀ glaucoma ni wọ́n ní màmá ò lè ṣe surgery kankan kán máa lo oògùn pé díẹ̀ a máa tún ojú yẹn ṣe wọ́n ní wọ́n ṣe surgery wọ́n ní kán má ṣe surgery pé kò ṣeé ṣe fún wọn àgbà Ọlọ́run gbọ́ ẹni tẹ̀yàn sọ pé ṣòro lójú Ọlọ́run yóò di ṣíṣe so ẹja dúró ti màmá yìí àti ọmọ wọn ẹ má gbàgbé pé opó ni ọmọ wọn ẹ̀yin ló rí ànúgbà ojú òní tì yín yóò jẹ́ ìgbà tó last kì í ṣe fún ikú tí màá gba donation fún wọn because nǹkan pọ̀ tá a fẹ́ ṣe so òun ló fi kù sí àmọ́ máa lògùn ló fi kù síbi sílì yẹn àti ìwọ̀nba bẹ́ẹ̀ freezer ṣọ́ọ̀bù wọn wọ́n ní iná lọ́dọ̀ wọn kọ́ máa tà kí àlàáfíà Ọlọ́run kó dé wà pẹ̀lú wọn láì àti láíláí so lẹ́ẹ̀kan sí 3160002438 3160002438 Ecobank Rọ́mọkẹ́ Ọlálérè Àsàní mo dúpẹ́ lọ́wọ́ yín gan ojú òní tí mo dúpẹ́ gan ojú òní tí yín ẹ dáàmú ẹ rí fòrò ẹ mọ ráàánú gbà o ẹ ní fọkùn fún ọmọ o ẹ ní níwà lẹ ní rí dààmú o wàhálà tí a mọ ní tẹ́lẹ̀ nú ayé yín bẹ́ẹ̀ ṣe tèmi láàánú lẹsẹ mọ kókó ni mi lórúkọ tó ṣe tèmi láàánú ìlàpọn ló sì fún yín gbogbo bí tẹ ẹrọkọrẹ sí ìlànà ọsẹlẹ nú ayé yín o ẹ wà ní dààmú ẹ ní fọkùn fún ọmọ ní sígbẹrù ní kí tẹ́lẹ̀ ọkọ wà lé o. mo gbàdúrà sínú ayé yín kí ọlá yí pé ẹ̀ ń ṣe mí láàánú tẹ́ ẹ̀ sì mọ̀ mí rí tẹ́ ẹ̀ mọ̀ bí mo ti wá rí ilẹ̀kùn àánú òsì fún yín ọmọdé ó ṣe yín láàánú àgbọ̀ ó ṣe yín láàánú ẹ̀ ń tẹ́ ẹ̀rọ kan yóò ṣe yín láàánú ibi ò ní ṣẹlẹ̀ sí yín ẹ̀ ní jẹ̀kọ̀rọ̀ ẹ̀ ní ríbi máa ní fòkú yín ránṣẹ́ lé o lórí ara ayé ẹ̀mọ́ ráàánú gbà ni lórí ọmọ yín mọ́ ráàánú gbà ni lọkùnrin obìnrin ni ẹ̀mọ́ ráàánú gbà ni o ẹ̀ ní jẹ̀kọ̀rọ̀ ẹ̀ ní mọ̀kọ̀rọ̀ ẹ̀ ní rí wàhálà àti ìdààmú wàhálà ìdààmú wọ́n gbìyànjú gan o gbogbo ẹ̀ ti lọ gbogbo àwọn yàrá ìná ti rẹ́ pátápátá wọn tẹ̀lé àpapọ̀ ọlọ́run ṣe gbogbo àwọn glass náà kó sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yẹn náà máa tún gbé ẹgbẹ́ òkè náà lọ́tọ́ lọ́wọ́ ẹ kú iṣẹ́ o ẹ pàdé yẹn dáadáa.
tẹ̀lé wọn. Lórí wọn bẹ̀rẹ̀. Ẹ máa ṣáájú wọn fẹ́ lọ bẹ̀rẹ̀. Ẹ máa ṣáájú wọn fẹ́ lọ bẹ̀rẹ̀. Kò wọlé ìgbẹ́ ọdún mú bẹ́ẹ̀ láti wà lọ́pọ̀ bẹ́ẹ̀.